àwọn bàbá wa mọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. A kí gbogbo wa káàbọ̀ sórí ètò ká ṣàlàyé. Mo ní pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. gbogbo ibi tí ọwọ́jà ìrìnsẹ̀ iléeṣẹ́ wa tó dé ó dá mi lójú pé àlàáfíà ní gbogbo wa wà. Kò sí ìyọnu, kò sí wàhálà. Àsìkò òjò ségesège staggered rain ètò ń káàkiri báyìí. Bóyá lọ́wọ́lọ́wọ́ ibi tẹ́yìn wo òjò ń rọ̀, akínpé ẹkú wẹ́lẹ́wẹ́lẹ́ ẹkú ara tútù. Wọ́n jẹ́ kó ń gbáradì ibi tẹ́yìn wà ní bákan náà ni. Àsìkò gbẹ̀yìn tí ó jẹ́ pé ẹ̀ ń gbìyànjú láti ṣe ìnáwó kan. Ìnáwó ti bẹ̀rẹ̀ láti Thursday, weekend náà ni Friday, Saturday, Sunday. Ẹ má farawé wa o, torí àṣẹ farawé nípínlẹ̀ Èkó. Àwọn ni pé a ò lójú tìjọ́ kò síjọ́ táwọn kì í gbé gèlè ayọ̀. Bẹ́ẹ̀ ni Adejoke ló fi lè kí wa káàbọ̀ sórí ètò ká ṣàlàyé. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí èkejì mi tàjọ ń ṣe ètò kí ó kí ẹ̀yin ará ilé. Wọ́n ló tọ́jọ́ mẹ́ta yín kan. Ẹ̀yin ará ilé, a kí yín káàbọ̀ sórí ètò. A dẹ̀ lérò pé a bá yín ní ayọ̀ àti àlàáfíà. A dúpẹ́ fún oṣù tí a ṣe wọ̀. Ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta nísìn ṣùgbọ́n a lérò pé ní ilé tó kù nínú ọdún yìí ayọ̀ àti àlàáfíà la máa fi ṣe o. Gbogbo kò sí nǹkan kò tó kò ṣe àgbàládùúrà pé gbogbo ẹ̀ máa padà wá dá ẹ̀rọ̀ àti ní àlàáfíà. Lẹ́ẹ̀kan mo kí yín káàbọ̀ sí orí ètò ká ṣàlàyé. Orúkọ tèmi náà ò yí padà. Tolúwalọ́pẹ́ Ìlúyẹmí lórúkọ tèmi. Wọ́n ló tọ́jọ́ mẹ́ta yín ìbọlẹ̀ àgbà rẹ̀ tọ́jọ́ mẹ́ta àbí ṣé lọ́ọ́ mo pa ni. Bẹ́ẹ̀ni. Wọ́n ní pé kẹ́ mọ́ bínú pé iṣẹ́ ajé náà ni ló fẹ́ dà kó sọmọ ọ̀nà bí ó kò. Ọ̀nà àtijọ́ àti mu kó lè dá náà ní gbogbo àbá káàkiri. Àdúrà wa ni pé bá ṣe ń lọ bá ṣe ń bọ̀ nípa ọrọ̀ ajé wa bí nǹkan kan tá a fẹ́ jẹ, tá a fẹ́ fi tọ́jú ara wa, tá a fẹ́ fi tọ́jú ẹbí, tá a fẹ́ fi tọ́jú ara. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí àpàdé ohun tó máa jẹ wá. Ẹ̀yin náà tẹ̀sí wò wá lé, ó dá mi lójú pé ẹ ti bá mi fọ́n rere. Ẹ ti pè é pé ká ṣàlàyé ti bẹ̀rẹ̀ o. A fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ mú sọ ní kókó nípa àwọn ìròyìn tó hàn dé tó pọ̀. Tàwa gbé díẹ̀ wá sórí ètò pé ẹ jẹ́ ká tiẹ̀ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí ẹ̀. Kákọ̀ fẹ̀ kẹ́pà kì í ṣe pa fẹ́ sọ ní kùndùnkùndùn bí wọ́n ṣe sọ bọ́ ṣe kọ́. Ṣùgbọ́n torí pa ti fetí kọ́ ń gbòòrò, àwa fẹ́ fi nǹkan táwọn kọ̀ọ̀kan tí láǹfààní láti fetí kọ́ ó dáa ni o, nǹkan ṣe dáa ni o, nǹkan ṣe kù díẹ̀ káàtó ni o. Làwọn náà ni pé bóyá bóyá orí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí náà òun là gbé wá sórí ètò. Tábà ní ká wá wò ní kákọ́ gba bí ìwọlé náà, wọ́n ní pé nǹkan ń ṣẹnu rébọ̀ díẹ̀díẹ̀. Bó bá ń ṣẹnu rébọ̀, ibo ló bá dé o. Ẹ jẹ́ kí n wòrò yàn gan ìwé tó kọ́kọ́ ṣáájú nínú ìta ní ká mẹ́nubà lónìí. Ètò kọ́ ṣáájú mẹ́ta ní ká mẹ́nubà. Ẹ jẹ́ ká wo ti kíni torí ní ọjọ́ Friday ọ̀rọ̀ amú ìròyìn wá àti ìkíni ṣọ́la ìkíni lábẹ́ pẹ́ nàbí ìròyìn láti South Africa nípa kíni ti Israeli. Wọ́n ní South Africa pé òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba embassy wọn kúrò ní agbègbè tí ogun wà. Agbègbè ológun wà lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ báyìí tó ń gbóná yiriyiri tó yẹ pé gbogbo àwọn àjọ orílẹ̀-èdè ńláńlá àgbáyé ọkàn wọn ò balẹ̀ pé ẹja wà nǹkan ṣe sí tó wà nílẹ̀. Wọ́n wá ń pe àwọn kíní wọn kí ni pàtàkì tá fi ń pè wọ́n. A lérò pé nígbà tí ẹ̀mí bá ṣì wà ìrètí ń bẹ. Tí ẹ̀mí bá dẹ̀ ti kúrò kò sí nǹkan tá a tún lè ṣe mọ́. So ìdí tán fi ń pè wọ́n ni fún àlàáfíà àti fún
pé wọ́n máa wà láàyè pé kò sí wọn ìwà láàyè wọn ló jẹ wọ́n lógún so àwọn náà ń ṣojú wọn ní. nígbà tí kì í ṣe àwọn nìkan náà wà níbẹ̀ kì í ṣe South Africa nìkan ló wà níbẹ̀. tí wọ́n náà máa kọ́kọ́ dùn àwọn orílẹ̀-èdè tó kù náà wọ́n ti ń gbèrò gbèsè yìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ń pẹ̀tù sí áwọ̀ yìí pé kí ogun yìí kó tiẹ̀ rọlẹ̀. Israel ti sọ nǹkan tó ń fi lè jáwọ́ ogun. pé kó rọlẹ̀ ni pé kán kúrò ní ibi tán wà so a lérò pé láìpẹ́ láì jìnnà ogun yìí ó máa lọ sópin. kó tó di ká tó bọ́ sọ́dún 2024 a lérò bẹ́ẹ̀. àwọn náà gbà ládùúrà èmi rò pé gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn sọ tẹ́ bá rí àwọn oníròyìn pàtàkì níbi tó ti ń ta newspaper ìdí tán fi ní kó kúrò lù yẹn mo mọ̀ ṣáyò mọ̀ wípé àríyànjiyàn lágbára ṣáyò mọ̀ wípé Palestine South Africa wọ́n ń ṣe èdè fún Palestine bẹ́ẹ̀ ni wọ́n sì mọ̀ pé ilẹ̀ Israeli tó bá bẹ̀rẹ̀ báyìí wọ́n lè kọlu ilé àwọn kiri kan wọ́n á wò pé ṣé Israeli náà ló wá di pé tó bá ń jà ọ̀bẹ nìkan jà fún gbogbo ara lé lójú ni tó bá yẹ kó ṣe bẹ́ẹ̀ ni lákòókò yìí kò sẹ́ni tó máa kù síbẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó máa ṣẹ́kù mọ́ ká ní bẹ́ẹ̀ ni. ọ̀gbọ́n èmi rò bóyá tó tún rò ní pé ṣe pé wọ́n ń fojú abala pé nǹkan tí Palestine là kọjá àwọn náà ti là kọjá rí bí apartheid tán sọ apartheid bẹ́ẹ̀ni tí àwọn òyìnbó kó wọn tí Nàìjíríà ń ṣàtìlẹ́yìn fún pé kán kúrò bẹ́ẹ̀ kán fún wọn lómìnira nǹkan tí òwò ayáwó yàn ni pé ṣé orílẹ̀-èdè Israeli kò fún Palestine ní òmìnira ni alábàágbé kan ni wọ́n ní. wọ́n ti fún wọn lómìnira kò sẹ́ni tó jọ ní nǹkan ṣe pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba wọn. ẹ wá ní pé ọ̀rọ̀ amúnisìn ẹ̀yin aráàlú ìtẹ́ bá máa ṣe àríyànjiyàn yín mọ̀ pẹ́ lómi bóyá ó ti délé báyìí tó ń wò wá ní pàrígbà ọ̀rọ̀ táwọn sọ báwo ni ẹ̀yin aráàlú tẹ́ bá máa gbé bòrò lé lórí ẹ rí àrídájú kẹ́tó di pé ẹ máa bẹ̀rẹ̀ sí tàn ẹlòmíì ń tẹ́ sọ ẹ ló máa dìmú ó lè ti pàṣẹ bẹ́ẹ̀ kan ní ó máa tún instigate ìbínú mi bẹ́ẹ̀ ni. gbogbo bí kìrìsìtẹ́nì ni wọ́n dẹ̀ ti sọ lórí ètò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ̀ kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọ̀rọ̀ ilẹ̀ ni o mo jù yín lọ ní ìjù yín lọ ló ń bá lọ atúwọ́n ká tún fẹ̀yìn kan dé Germany ìmọ̀tolú náà ni àṣàna káàkiri àti kúrò ní South Africa ni àtẹkọ̀lé tí wà lọ sí Germany kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ èyí tẹ̀ ń jápa 14,000 14,000 ọmọ Nàìjíríà tí kò ní káàdì ìdánimọ̀ ni wọ́n máa dá padà sórílẹ̀-èdè Nàìjíríà Germany ló sọ àwọn kọ́ la sọ. ó ṣe ni láàánú pé níwọ̀n ìgbà tí a bá ti ń gbèrò láti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà a kì í ro àwọn ewu àti àǹfààní tó wà níbẹ̀ then ní ọ̀pọ̀ ìgbà náà àwọn tó máa ń bá wa ṣe ètò láti rìnrìn àjò lọ sí wọn ò ní sọ àwọn nǹkan tó yẹ ká ní orílẹ̀-èdè wa ní àyè ti gbà wá láti ṣe ohunkóhun tó bá wù wá ṣùgbọ́n níwọ̀n gbàdá bá ti lè kúrò lórílẹ̀-èdè wa wọ́n máa ń tẹ̀lé òfin níwọ̀n gbà tó o bá ti tẹ̀lé òfin o ti di ẹlẹ́ṣẹ̀ nìyẹn níwọ̀n gbà tó o bá ti lè tẹ̀lé ìlànà tí òfin là sílẹ̀ pé ókè o nílùú wọn definitely o ti tàpá sí òfin nìyẹn wọ́n dẹ̀ ní ẹni tó bá tàpá sí òfin ó di dandan kó rí idà òfin so wọ́n ti àti ẹ̀dúpẹ́ pé kò ń ṣe pé wọ́n dédé wọ́n rán wọn dà pé ẹ máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń fi kọ́ wọn létí nísìnyí pé ẹ máa múra sílẹ̀ a máa dá yín padà so kò ní bá wọn lójijì pé irú ẹni bẹ́ẹ̀ náà tó yẹ pé ó sì ní nǹkan àtúnṣe wọ́n sì lè ṣe wọ́n máa gbé ìgbésẹ̀ yẹn. kó tẹ̀ wá di pé bóyá ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ti rò pé ọkọ mi bírọ̀dà mi ọ̀rẹ́ mi àgbọ̀n mi ọkọ mi ó wà ní Germany kò fi nǹkan kan ránṣẹ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́ni tí ìwé ò pé iṣẹ́ tí ò yẹ kó ṣe kò ní fọkànbalẹ̀ òun náà ti sọ gbẹ́yìn tẹ́ ń jápa ẹ gbìyànjú o torí ńgbà tí tó mú kí Olaf kó sọ̀rọ̀ ẹ̀ jáde
ó níbi 12,500 ní Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà ló béèrè fún asylum pé orílẹ̀-èdè yìí pẹ̀lú tó ń ṣẹlẹ̀ ní tẹ́ẹ̀bà sí gbàgbé wọ́n ti ṣàbẹ̀wò sí Nàìjíríà wọ́n sì láwọn bá ṣèdókòwò wọ́n máa ṣètò pẹ̀lú ìjọba bẹ́ẹ̀ni ó ti wá rí bí gbogbo nǹkan ṣe ń lọ pé gbá tó bá dá wọn padà ẹ má ṣe wá gbọ́ o kì í ṣe gbọ́ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ń bẹ̀ ló kúlò òfin o ní òrìn ní ọ̀nà tó tọ́ o kì í ṣe gbọ́ náà fẹ́ dá padà ṣùgbọ́n tó yẹ pé wọ́n níwèé bóyá abátẹnukọ́ wá kan ṣe wọ́n lóore ọ̀rọ̀ gáàsì láfẹ́fẹ́ tó fẹ́ máa rà lórílẹ̀-èdè Nàìjíríà bóyá tó bá ti dára bẹ̀rẹ̀ sí dókòwò pẹ̀lú Nàìjíríà kọ́kọ́fẹ́ kan kó àwọn ará bíi síta síbẹ̀ kó jẹ́ ni wọ́n máa fi ṣiṣẹ́ ṣe lọ́hùn bẹ́ẹ̀ ni bóyá ẹ bá àwọ̀ ṣe fún wọn ó dẹ̀ yẹ ká fìyẹn lọ sí òkè lọ́hùn ká lọ́wọ́ nǹkan tí wọ́n ní fún wa tí a bá padà dé Ká Sálàyé sí ń tẹ̀síwájú ẹ má gbọ́ kúrò ń bẹ̀ o ètò ní Ká Sálàyé fún ìgbádùn ẹ̀yin ará ilé ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé tó wà ń bẹ̀ ń sìn ni pé ìpínlẹ̀ Ògùn la kọ́kọ́ yà sí wọ́n ní pé gómìnà Abíọ́dún ṣe àlàyé okùnfà bí gómìnà Ìwọ̀ Oòrùn ṣe yọwọ́ kúrò láti máa darí Oòduà group yẹn lè ṣe Oòduà group of ṣe investment nàbí group of company pé ó ṣàlàyé tí àwọn fi yọwọ́ àti máa ṣàdarí wọn. Lóòótọ́ wọ́n ní tí ọmọ bá ti tó lọ́kọ àbí àgbàláyè kò ní náà so níwọ̀n ìgbà tí ìjọba ti wòye pé ká fi adarí sí ìdí ètò Oòduà wọn ò nílò láti máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò nígbà gbogbo because fún wọn ní àǹfààní àbí òmìnira pé lóòótọ́ ìjọba nílò láti máa bójútó wọn pé báwo lẹ ṣe sí nǹkan tá a fún yín báwo lẹ ṣe lò sí ṣùgbọ́n a wòye pé ìdí tí ọ̀nà tí ìjọba fi ń tẹnubọ tójúbọ ó ń fà wọ́n sẹ́yìn láti bá ìdàgbàsókè iléeṣẹ́ náà so kò ní fún wọn ní òmìnira láti ìnáyà bóyá káyọ̀ iṣẹ́ wọ́n máa wò pé ṣáwọn táwọn bá tún ṣe léyìí ìjọba máa gbọ̀nà míì táwọn bá ṣùgbọ́n nísìnyí ìjọba ti wá wòye pé ìfàsẹ́yìn ló ní kíní mú dé bá ẹgbẹ́ Oòduà investment so wọ́n wò pé ok ká kúkú jọ̀wọ́ bóyá ó máa jẹ́ oṣù mẹ́fà ni o àbí lọ́dún kankan níjọba máa wò pé ok kí lẹ tiẹ̀ ṣe ní àkókò báyìí so kò ní fi àìnífọ̀kànbalẹ̀ tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ yẹn ó máa kúrò ń bẹ̀ tá a bá wòye ní bí àwọn ọdún díẹ̀ sẹ́yìn nípa ètò Oòduà yìí ìdí tíjọba fi gbà á dáadáa ni pé wọ́n gbé àwọn ọmọ tí ò ń ṣe ọmọ bíbí káàárọ̀ oòjíire wọ́n wá gbé wọn ṣe adarí ìpínlẹ̀ kọ̀ọ̀kan so tó ba eléyìí tí ò mú kínú àwọn gómìnà wa dùn so wọ́n fi wòye pé jẹ́ káwa kúkú gba ṣèbá àwa ló ní kúkú so àwọn tí wàá wò náà nísìn pé a lè máa tẹ̀síwájú nípa ìdí bí eléyìí ká wo àwọn tó lámìlaka tó ń dáńtọ́ nǹkan fi síbẹ̀. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bẹ́ẹ̀ ni Oòduà investment adúpẹ́ pé àwọn gómìnà ní gbogbo ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn wọ́n ti fẹnu sọ ọdún báyìí ọ̀kan wípé iléeṣẹ́ ìdí pàtàkì tá a fi dá sílẹ̀ wípé ó gbọ́dọ̀ gbìnàyà wọ́n ti mú ọ̀rọ̀ olóṣèlú kúrò nínú adarí gbọ́dọ̀ wá láti bí wọ́n ti mú kúrò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ òní wọ́n yàn sí ojú kò báyìí gómìnà Abíọ́dún ṣàlàyé ilé nígbà tí àwọn tí wọ́n jẹ́ adarí alákòóso ìyẹn board and management tí wọ́n lọ ṣe bàbá kẹ́pẹ́ sí gómìnà ní ṣé ààfin la máa pè ní ọ̀kẹ́bùsàn tọ́lọ̀ ṣe bàbá kẹ́pẹ́ sí wọn bẹ̀ òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé ilé ní ọ̀kọ̀ọ̀kan pé ní 2019 rẹ̀ pé gbogbo àwọn gómìnà
wọ́n ti pẹnu pọ̀ bẹ́ẹ̀ ni. láti fẹnu kò pé ẹ jẹ́ ká gbìyànjú ká rí i pé iléeṣẹ́ tán bàbá wa tí wọ́n dá sílẹ̀ fún ìdàgbàsókè àwọn ọmọ Oòduà káàárọ̀ oòjíire pé kó lè gbìnàyà pàápàá jùlọ pàtàkì tán fi dá sílẹ̀ kó lè wá sí ojúṣe. adúpẹ́ o fún àwọn ìgbésẹ̀ náà lọ́lọ́kan ìjọ̀kan tí wọ́n ti gbé. ẹ jẹ́ ká fi lè lọ sí ti ọ̀rọ̀ NDDC fún ìpè sí àwọn iléeṣẹ́ ìfọpo pé kí wọ́n dẹ́kun fífọ́n afẹ́fẹ́ epo dànù yẹn flaring of gas wọ́n yẹn ń ju náà dé abáyé sọ̀rọ̀ yìí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n yẹn ń jù dànù ọwọ́ náà ń jù dànù tẹ́ ń wò yìí o. ó ṣe ni ó bani lọ́kàn jẹ́ pé irú nǹkan báyìí ó sì ń wáyé ní orílẹ̀-èdè wa ní orílẹ̀-èdè tó ti wà tipẹ́tipẹ́ tó dẹ̀ jẹ́ pé the only business tá a ní àbí iṣẹ́ kan tá a ní orílẹ̀-èdè nísìnyí láyé ìgbà kan iṣẹ́ àgbẹ̀ ni mo mọ̀ pé ilẹ̀ bàbá wa ṣùgbọ́n nísìnyí ó ti di kì í ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ iṣẹ́ ìwápo ni iṣẹ́ bàbá wọn iṣẹ́ tiwa nísìnyí bàbá wa mú iṣẹ́ tiwa bẹ́ẹ̀ ni o iṣẹ́ ìwápo ni bó ṣe ní àǹfààní tó bó ṣe jẹ́ pé òun ló ń fún wa ní ọrọ̀ orílẹ̀-èdè fi ń rú gọ́gọ́ sí tó ló ń ṣe ìpalára nípa tìlera nípa nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń ṣiṣẹ́ wọn àwọn kẹ́míkà kan máa jáde tó máa ń fọ́n sínú afẹ́fẹ́ níwọ̀n ìgbà tó bá dẹ̀ ti ń sọ̀kalẹ̀ inú agbègbè àwọn abẹ́kan dúró sí bẹ́ẹ̀ ni tó bá ti wà nínú afẹ́fẹ́ tí ó bá ti lè lọ sí inú ilẹ̀ inú ara èèyàn ló máa wọ. ó bá ti wọnú ara ó wà nínú ilẹ̀ ń ta bá gbìn sínú ilẹ̀ inú ẹ̀ la tún jẹ́ so ìpalára ńlá ni kíní ń ṣe àwọn kan náà wà náà tó yẹ pé wọ́n kọ tí ọ̀gbọ́n yìí sí ìpèpè kán má gbé ní agbègbè tí wọ́n ti ń ṣe irú nǹkan báyìí ṣùgbọ́n náà kò sí ṣé wọ́n fún wọn lù mí ni kò sí bá a ṣe lè ṣe náà ilẹ̀ téèyàn ní tó kọ́lé sí láti kúrò ńbẹ̀ lọ síbòmíì ó máa jẹ́ nǹkan nira tí òun ṣe pé wọ́n máa tún fún ẹ lówó pé gbà lọ kọ́lé síbòmíì àbí a fún ẹ nílẹ̀ síbòmíì so àrọwà la máa pa sí àwọn tó ń wa epo lórílẹ̀‐èdè wa kán wá ọgbọ́n láti má jẹ́ kí kinní kó fọ́nká ju bó ṣe yẹ lọ tán ti ń sọ àti sọ ń pa àwọn technology dẹ̀ ti wà ní ìsìn tán fi lè climate change mo rántí gbà yẹn tá a kéré òjò a máa sọ pé àkókò báyìí lójò máa ń rọ̀ àkókò báyìí ló máa ń dá àti bọ́ sí abá ti ń dábàá ní àti ń bọ́ sí ẹ̀rùn tó bá yà tó bọ́ sọ́yẹ́ ayíkíní kan ṣùgbọ́n láyé òde òní pàápàá jùlọ gbogbo ìtẹ́ bá gbé lágbègbè Èkó tó súnmọ́ mi ẹ̀bẹ́ ìwé níbi tó ké wà nínú geography láti gbọ́ pé ibi tó ké bá tún wà náà ó máa tètè wá bẹ́ẹ̀ ni òjò máa ń pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n láyé òde òní kí ló fà á tó fi di pé gbogbo ẹ̀ ti yí padà kò ní àkókò mọ́ àwọn ẹ̀rùn mi tẹ́yìn ò tiẹ̀ rò pé ó ń ṣe yẹ kó ṣe ọmọ kékeré gan ló máa ní ó máa tún ni tábánikà sí ó ń fẹ́ afẹ́fẹ́ dànù ó ń fẹ́ afẹ́fẹ́ epo dànù òyìn gbójú afẹ́fẹ́ mọ́tò tá ń lò èéfín ẹ̀ tó jáde ó ń ṣèpalára fún èèyàn kò sí náà mọ̀nàmọ́ná èwo náà lò jẹnẹrétọ̀ èéfín ẹ̀ náà ó bọ́ síta àwọn agbègbè kan iná igi náà ń lò àwọn tí ń kigi síná ìyẹn náà tó bọ́ sí gbòòrò sínú afẹ́fẹ́ nígbà tí kò tẹ̀ wá sí kerosene mọ́ bá yẹ pé kerosene gan wọ́n ju petrol lọ bẹ́ẹ̀ ni gbogbo igi tíjọba gbìn sẹ́sẹ̀ títì wọ́n ti yàgá tì wọ́n ti sọ di ohun ìdáná àbí nǹkan ìdáná gbogbo eléyìí náà ló fà tó di pé oríṣiríṣi àrùn táwọn wọn á yẹ lòmíì wò títí bá wọn ní kò sí kankan ṣùgbọ́n àgọ́ àrò lálàáfíà ó dáa o wọ́n ti wá fọ́n pẹ̀ sí gbogbo àwọn iléeṣẹ́ ìfọpo àwọn náà kọ́ náà fọ́n pé ẹni tó jẹ́ managing director yẹn adarí ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó NDDC Nigeria Delta Community Commission tí wọ́n dá sílẹ̀ àwọn náà sọ fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìfọpo yẹn Total Energies Nigeria Limited nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí wọn níbẹ̀ ibẹ̀ ni Dr. Samuel Ogboko ló ti ń sọ fún wọn pé ẹ gbìyànjú àwọn afẹ́fẹ́ tẹ̀ ń fẹ́ dànù owó ni ẹ̀yin náà mọ̀ pé owó ni
ṣùgbọ́n ṣé nǹkan tí òye mi káfílẹ̀ ṣe lọ ní abala ilé ṣé wọn ní nǹkan láti fi convert ẹ̀ sí. òun náà ni mò ń sọ pé àwọn ìmọ̀ ẹ̀rọ kan ti wà ní ìsinyìí láyé òde òní tán fi lè wà láti fi convert ẹ̀ ó máa tún jẹ́ àǹfààní fún wa gan ṣùgbọ́n mi lè sọ pé kí ni àwọn òṣìṣẹ́ NNPC àbí àwọn wọ́n dẹ̀ ń fún wọn lówó lọ́dọọdún. wọ́n dẹ̀ ń fún wọn lówó lọ́dọọdún so ṣe ṣe bóyá àwọn tó wà nídìí ètò yìí nígbọnú ètò ìfúnpò yìí àti àwọn bóyá private organization àbí ti ìjọba wọn ní ìmọ̀ tó ìmọ̀. àbí àbọ̀ fi ṣèkà. fún àǹfààní ara wọn ẹ̀rọ ti pọ̀ ní ìsìn tán fi lè convert ẹ̀ sí nǹkan míì lọ́wọ́ pé ó máa tún jẹ́ àǹfààní fún wa tí ò dẹ̀ ní jẹ́ ìpalára. apàwọ́ sí wa lápò àtúmọ̀ àlàáfíà wa ẹ wọ́n gbàgbé Germany ni pé wọ́n mọ̀ ra gáàsì lọ́dọ̀ afẹ́fẹ́ ìdáná látọ̀dọ̀ wa báwọn nílò ẹ̀ gidigidi lọ́dọ̀ wọn wọ́n fẹ́ máa ra gbogbo ìtàn jù dànù lónìí olóòlùmọ̀ ìtàn ti fẹ́ dànù bóyá táwọn tó fẹ́ rà á ó tiẹ̀ dá mi lójú àwọn tó wà ní ètò ìjọba báyìí kì í ṣe gbogbo ẹ̀ ní ẹja ṣe bẹ́ẹ̀ bàbá ẹja ṣe bẹ́ẹ̀. òun fúnra ẹ mọ ló máa fi jàǹfààní. ó dà kì í ṣe pé ọ̀rọ̀ pé ẹ mọ̀ kó crude oil fún wa àmọ́ fún petrol nìkan diesel ni o black oil ni o gbogbo àwọn grease àwọn yẹn náà ni wọn kàn fún wa ní àkó crude fún wa kàn fún wa ní petrol nìkan ọlọ́mọsọ wa ní ìpàtọ́rọ̀ dáná inú ọ̀rọ̀ ti yàtọ̀ sí ẹni tó bá fẹ́ fọ pé yóò ra kúrúdù àwa náà ra tiwa ní pé ṣe é ṣe eléyìí náà tí jẹ́mi fẹ́ bá a dó kówó pọ̀ bóyá máa ní kì í ṣọ̀rọ̀ pé ó yá ẹ jẹ́ ká kó irinṣẹ́ wa wá ká mọ̀ gbà á ká mọ̀ ṣe àmọ́ kó 60 lọ àbí 70 ẹ̀yin ó máa mẹ́lẹ̀ tó kù àfẹ́ 30 ilẹ̀ fún ibi bóyá ìyẹn kó bóyá bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe máa ṣe ó tẹ̀dá lójú wọn ní ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi eléyìí ká fi dànù dúró díẹ̀ nínú nǹkan ní nǹkan ó tó ká má pè wá ní olè alájẹjù ó dàbí lójú pé ìta sọta pẹ̀kẹ́lù ẹ̀yin ara lé ẹ̀ ti rí nǹkan kan àbí méjì kọ níbẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré sọ ilé ó dàbí pé mi fi bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì orúkọ ọ̀gbẹ́ni náà orílẹ̀-èdè Côte d'Ivoire náà ti fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ ìbẹ̀ náà ti fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ kí nìkan tí wọ́n tiẹ̀ sọ náà wọ́n ní pé ọ̀rọ̀ nípa ṣípù ọkọ̀ ojú omi afẹ́ yacht tí iléeṣẹ́ ààrẹ wọ́n gbèpò yẹnu kínní kan wọ́n fẹ́ rà á mọ́ rà á tó ti sọ pé àwọn kan tẹ̀ ní wọ́n ti rà á àgbà tó lè sọ pé wọ́n sọ pé rà á náà ti gbé dé pé commons. ẹ̀kọ́ wá bẹ̀rẹ̀ lọ bí ẹjẹ́ tí mi mọ̀ bí wọ́n ti máa rí kínní wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àbọ̀ wọ́n fi ohùn ránṣẹ́ wọ́n tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ orúkọ wọn ni ọmọọba yẹn Prince Abdulwaheed Ọlágúnjú ọmọọba Abdulwaheed Ọlágúnjú wọn láti orílẹ̀-èdè Côte d'Ivoire làwọn ti àǹfààní láti jù sórí afẹ́fẹ́ nǹkan tó kàn sọ ni pé wọ́n béèrè pé wọ́n náà ti rà wọ́n ní wọ́n fẹ́ rà wọ́n ní kọ́ má rà wọ́n tún ní wọ́n ti rà àwọn ni inú ìròyìn náà ti gbọ́ gbogbo ẹ̀ ipe ìwọ ni káwọn gbàgbọ́ ká dìmú nínú ẹ̀. ó dà níta fẹ́ sọ ni pé wọ́n náà fẹ́ rà á wọ́n fi ìwé ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin pé láti tọwọ́ bọ̀ pé kán rà á nǹkan náà gbé sí ààrẹ létí pé ó nílò ẹ̀ ní ti Sowore fi sọ pé tó ti sọ pé ibo ẹni tó kọ́ ilé náà pánà yẹ láti Bodilan sí Queen's Drive kí ló fẹ́ fi yá òṣìṣẹ́ àbí ó tún ní ọkọ̀ kò tí ì wọ bàálù tán ṣé tá a bá gbé dé ló fẹ́ mọ̀ máa tún wọnú ló fẹ́ máa pọ̀ sí ẹ̀mú àbóyá ọmọ wọn ló fẹ́ máa lò ó bàbá ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ títí dé sísìn nígbà wọn ti sọ̀rọ̀ ń pa ẹ̀. lẹ́yìn tá a tó máa gbọ́ ọ̀la ní wọ́n buwọ́lù lẹ́gbẹ̀mọ́ aṣòfin ìpè kan rà àìgbàgbọ́ gbọ́dọ̀ rásẹ̀ àwọn èèyàn sọ pé kán má rà ká tó wí ká tó fọ̀ ló ti di pé wọ́n ti gbé dé àwọn aláwọ̀ ò tí ì sanwó ibi táwọn ṣe gbọ́dé òní à ń retí ọ̀rọ̀ látọ̀dọ̀ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kan fún wa lésì pé ó dá o ọkàn tẹ́ra dá padà èmi ò rán yín lọ́kọ̀ọ́ ra o ìyẹn láti ká fi tọ́ yín létí kó tó di pé àfilẹ́ ìṣe lọ adúpẹ́ púpọ̀ lọ bàbá wa láti orílẹ̀-èdè Côte d'Ivoire fún nǹkan tí àkíyèsí wọn tí wọ́n pè
àwa náà nígbàgbọ́ pé ààrẹ ò dá wa lónìí kò pẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká lọ́wọ́ nǹkan tí wọ́n ní fún wa tá bá padà dé Kasalaye sì ń tẹ̀síwájú ẹ̀kọ́ kalẹ̀ lọ́dún. ẹ káàbọ̀ padà sórí ètò Kasalaye tá fẹ́ mẹ́nu bá ń sìn àti wá sí ìpínlẹ̀ Èkó tó ṣẹlẹ̀ wọ́n ní pé ìpínlẹ̀ Èkó ìgbésẹ̀ láti fi òfin de oníbàárà bẹ̀rẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin. A máa dúpẹ́ ná fún irú ìgbésẹ̀ yìí tá a bá wòye ó fẹ́ má sí ìpínlẹ̀ àbí ìlú tí ò sóníbàárà. Mo dẹ̀ wòye pé àwọn nǹkan kan wà tẹ́ pé a lè ṣe fúnra wa yàtọ̀ sí títọrọ owó ṣùgbọ́n ó ti mọ́ bí ó ti da ìṣe ìwà fún àwọn kan pé kò sí ọ̀nà mìíràn mọ́ lẹ́yìn pé kí n máa tọrọ. Tá bá dé àwọn ojú ọ̀nà òpópónà tó common nílùú Èkó Agége Òṣòdì ẹ máa bá wọn ṣe àwọn ọmọ mọ́là tán wọ́n máa jòkó àbí wọ́n máa fà yín láṣọ. wọ́n àti ẹ̀pọ̀ ń bè ó lọ Kánò ní rébùté mẹ́ta ni Kánò street agbègbè wọn nìyẹn. Ìjọba ti dá bódà pé agbègbè kan wà nípínlẹ̀ Èkó ìmí ìfibẹ̀ rántí gbàgbé máa kókó ni àbí nǹkan tán dá fún wọn pé kán máa gbé níbẹ̀ kán dẹ̀ máa lọ tó bá fẹ́ fún yàn nìkan kán máa fún wọn níbẹ̀. Ṣùgbọ́n àwòye ní Agége especially ní under bridge wọ́n máa fà yín láṣọ pé ẹ fún mi ní nǹkan so ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé tán bá ti ń dàgbà sí irú wọn náà máa ń da ọmọ ọ̀ta sígboro so ìgbésẹ̀ tó dáa tí wọn bá lè lọ sílé ìwé kán tiẹ̀ kọ́ṣẹ́ ní o pé ìjọba ó yẹ ìgbésẹ̀ tó yẹ kí ìjọba ti gbé tipẹ́tipẹ́ ni. wọ́n ní pé Èkó ṣáájú àwọn ìpínlẹ̀ yòókù tẹ̀lé gbogbo àwọn nǹkan tí ìpínlẹ̀ Èkó ti ń ṣe tí wọ́n ń bọ̀ nínú àtẹ́lù nígbà tá a bẹ̀rẹ̀ ìjọba àwarawa ní sáà kẹrin lọ́pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ti ń darapọ̀ láti máa ṣe ara ọ̀tán pè ní PSP gbogbo ẹ̀ náà ni wọ́n ti ń darapọ̀ ilé ìtọ́ tó wá gbégbèsè yìí wọ́n tó jọ mẹ́ta wọn kan irú nǹkan báyìí wọ́n ní pé ní ìtẹ̀síwájú nǹkan tí wọ́n sọ adarí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ó sọ wípé àwọn máa ṣe ní ọ̀nà tó máa jẹ́ pé àwọn tí wọ́n ní fọ̀ntán lè kánná tán rí jájẹ yàtọ̀ sí pákó wọ́n á máa kó nǹkan lọ síbẹ̀ jẹ́ pé àwọn èèyàn máa rí nǹkan tí wọ́n nílò ní òrèkóòrè bóyá tá a bá ti bẹ̀rẹ̀ lè ti pẹ́ ọ̀rọ̀ palliative gan ìbámọ̀ nira tó báyìí ìgbà COVID-19 tó ṣẹlẹ̀ ìbámọ̀ lè tó lè torí wọ́n sọ pé ibì kan wà ní orílẹ̀-èdè Germany tó yẹ pé tó bá ti lọ síbẹ̀ tó bá fẹ́ wàá gbà á lówó tó ṣe kíni bí pọ́n fún yàn ní nǹkan bóyá tó máa bẹ̀rẹ̀ yẹn náà lórílẹ̀-èdè Nàìjíríà nípínlẹ̀ Èkó àǹfààní ńlá ló máa jẹ́ fún wa tó jẹ́ ká sọ ti àwọn àjọ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi wọ́n ní àwọn ò ní bá ìjọba Tinubu tayò òṣèlú pé àwọn they are non-partisan we are non-partisan pé àwọn ò ní bá wọn tayò òṣèlú rárá o. Lótìtọ́ àti lódodo màá rìfà sí Bíbélì Bíbélì ní ká máa gbàdúrà fún àwọn adarí so lóòótọ́ kò yẹ kí ẹ̀sìn àwọn adarí ẹlẹ́sìn kan máa yọnu sí ọ̀rọ̀ òṣèlú ó yẹ kán máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ni ṣùgbọ́n tá bá wòye níbi ọdún díẹ̀ sẹ́yìn ní ètò ìṣèjọba Jonathan àti Buhari bí wọ́n ṣe mẹ́nu bà ọ̀rọ̀ ìṣèjọba lórílẹ̀‐èdè yìí ó jẹ́ nǹkan tó yẹ pé gbogbo àgbáyé rí pé ṣé ẹ̀yin náà ti ń ṣòṣèlú ni. wọ́n tẹ̀ sọ fún wọn pé ẹgbẹ́ ìkọ́jẹ̀ fún eléso ní pé bọ́ká sọ́ọ̀kì lẹ̀ wá ṣòṣèlú. kọ́ wọn máa ṣòṣèlú tábà máa súgbọ́n gbà míì wọ́n ti gba owó láti ṣe àtìlẹ́yìn fún so ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ adẹ̀wà dúpẹ́ fún adarí tán nísìn Most Reverend Oko Daniel Oko pé àwọn ti yọwọ́ pé àwa ò ní báyìí máa ṣe àbí tako yín àbí àwa ti yọ wa nú ẹ̀. ẹni tó wó kò ló sọ yẹn ó dá mi lójú pé àwọn kan tí wọ́n ní àpò ara ẹ̀ òun ló sọ sí
ṣùgbọ́n ní ìtẹ̀síwájú nǹkan tí Daniel Oko sọ yẹn most reverend tó sọ ó ní pé orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè àkọ́kọ́ ìkíní ẹyọ kan ṣoṣo tí ò tí ì pé méjì ní ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé gbogbo àwọn lẹ́yìn Kristi wọ́n wà lábẹ́ àbúrẹ́dà kan Christian Association of Nigeria wípé àwọn baba ńlá baba aṣíwájú nínú ẹ̀sìn wípé Ọlọ́run ti lò wọ́n láti pèsè irú àbúradà báyìí wà sílẹ̀ wípé ká ṣe àmúlò ẹ̀ dáadáa ẹni tó túmọ̀ sí pé bàbá ẹ̀ kì í ṣe pé ó fẹ́ tàbùkù àwọn tí wọ́n ṣe ó ní pé kí wọ́n mú ẹgbẹ́ ìkan mu ní ọ̀nà tó jẹ́ pé ó máa rẹwà ó máa wuyì ó ṣe é ṣe kó yẹ pé ìyẹn gan ni àwọn àgbáyé pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà wọn máa béèrè pé báwo la yẹ fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ní orílẹ̀-èdè yín orílẹ̀-èdè Nàìjíríà àbí kán máa pè wọ́n kán máa pẹ̀tù sí áwọ̀ tó bá ń ṣẹlẹ̀ níbikíbi ní àgbáńlá ayé adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa tún wo abala ilé yìí oníyàn yín ṣe o ọlọ́kà yín ṣe àwa tí a jẹ́ àwa la jẹ́ tẹ́ ẹ bá pè tẹ́ ẹ bá kàn sí wa báwo la ṣe fẹ́ sọ pé a tún fẹ́ wá lóòrèkóòrè adúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní sí wa afẹ́dúkè lóhùn mo tán bá ní fún wa kẹ́ bá wa wò kan tó wa lọ tẹ́ bá ní ohunkóhun tẹ́ fẹ́ sọ ní orí ètò yìí lẹ́pàápàá ju ìta ti gbéyẹ̀wò láyà nípa ti kìrìsìtẹ́nì ni o àbí ti ọ̀rọ̀ àwọn àlùmájìrì kìí ṣe àlùmájìrì náà pé wọ́n oníbàárà tìpínlẹ̀ Èkó ẹ gba ojú ìlà èdè ọ̀dọ̀ mi 0905 701 2081 lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá ń pè mí tí mi bá gbé kìí ṣe pé mo fi ṣàfojúdi ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tàbí kẹ́ fi ohùn sórí WhatsApp máa rí gbọ́ torí fóònù ọ̀hún ó dà pé òjòjò ń ṣojú ẹ̀ aró òjò ẹ̀ ò le ló fi pé mi fi lè gbé tààrà ṣùgbọ́n ẹ fi text message ránṣẹ́ ẹ jẹ́ kí àdókè lọ́ngà mo ti sọ ká lọ mú àlejò wa wọlé wá ká wá gbé nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ẹ kú kàlẹ̀ lọ́dẹ. ẹ káàbọ̀ padà sórí ètò Kasalaye ohun tá à ń pẹ̀ kẹ́lù tá à ń jẹ lẹ́nu tó yẹ pé kò tí ì kúnná òun náà ní kí ni ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bó láti bẹ̀rẹ̀ bó la bá dé ọ̀pọ̀lọpọ̀ ló ń fojú sọ́nà pé ó yẹ kí ìjọba ìgbà tó ti dé ó yẹ kí nǹkan ti rọrùn kó ti dẹrùn ó ṣáà ní nǹkan tán bá wa sọ ọ́ ní pé hope renew tó jẹ́ ń sọ yìí náà ẹ mú gbàgbé pàpọ̀lọpọ̀ nǹkan náà ló wà nílẹ̀ ní kó pẹ́ ìyàdarí ilé ìfowópamọ́ àgbà àpapọ̀ yẹn CBN Cardoso àbí kí ni bàbá wa lóyún ọ sọ nípa ọ̀rọ̀ wọn ni pé owó kò sọ̀rọ̀ cashless tún wà o ṣùgbọ́n ẹ mọ̀ yọ pé owó kò nílà ilé nílà wọ́n ní gbogbo ẹ̀ní ká mọ náà pọ̀ àti old àti new ṣùgbọ́n táwọn èèyàn ń pè fún jù ni pé ọ̀rọ̀ forex wa tá à ń sọ yìí ó ń ṣe ìpalára fún ọrọ̀ ajé wa ìdílé lẹ́tà fi wá gbé ọ̀kan lára àwọn lámẹ̀tọ́ olùwòye ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ ilé agodo làwa wà ṣùgbọ́n àwọn tó ń súnmọ́ ẹsẹ̀ kùkú jù wá lọ wọ́n rí àwọn nílẹ̀kùn tán rí ìta tán rí inú ilé ẹgbọ́n wá sórí ètò lónìí wọn kì í ṣàlejò ọkọ yẹn pé iṣẹ́ ìlú kún wọn lọ́wọ́ fúngbà díẹ̀ wọn lè fi rí wọn wọn ń kẹlẹ́ lọ́dún ni wọn ṣàmúlòkọ lórí ètò Kasalaye wọn náà ni Gbenga Akande ẹ káàbọ̀ sórí ètò Kasalaye. ẹ ṣeun ma ẹ káàárọ̀ ẹ káàsán ẹ̀yin ará ilé ẹ káàsán ṣe dáadáa lábáyín àjíǹde ara ọmọ jẹyìn orúkọ mi ní Gbenga Akande ẹ ṣeun. ọ̀rọ̀ ọrọ̀ ajé náà gẹ́gẹ́ bí nǹkan tí ó lọ nígboro owó mọ́tò wọn owó oúnjẹ wọn owó dọ́là náà sọ pé wọ́n fẹ́ ra gbogbo ẹ̀ báyìí ẹni tó fẹ́ ra alátaga ní sẹ́mọ̀ pé dọ́là wọn ni ọ̀nà wo la fẹ́ gbà tí ọ̀rọ̀ ajé tá à ń sọ yìí tí ó máa fi fẹsẹ̀ múlẹ̀ torí pé ọ̀rọ̀ ajé tá à ń sọ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ máa ní ìyẹnu pípọ́nà padà lórí ìjọba. ẹ ṣeun ṣe tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó jẹ́ ohun tí ó nílò kí ènìyàn ní òye rẹ̀ dáadáa kí èèyàn tó lè sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó máa ń sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ wọn kò mọ ohun tí ó tọ́ nípa rẹ̀ ṣe rí ìjọba tó wà lóde yìí wọ́n ń gbìyànjú láti ṣe àwọn àtúntò kan
eléyìí ló ń fa ìpalára tí ó dé bá ètò ọrọ̀ ajé wa. Ohun àkọ́kọ́ tí ó ṣe ìpalára yìí òun ni yíyọ owó ìrànwọ́ epo. Ẹ má yẹ kí n tàn yín, ṣé rí owó ìrànwọ́ epo tí wọ́n yọ yìí òun ló jẹ́ kí ọ̀wọ́n gógó gbogbo ohun tí à ń rà kí ó ṣẹlẹ̀. Ẹ kí n fún yín ní àpẹẹrẹ. Ṣé rí owó ìrànwọ́ epo tí wọ́n ń san yìí, èyí tí wọ́n ń pè ní subsidy, ó jẹ́ owó kan tí wọ́n máa ń fún àwọn tí ó ń ta epo yìí láti fi lè jẹ́ kí iye tí àwọn aráàlú máa rà kí ó dínkù. Ṣùgbọ́n àwọn ènìyàn péréte ni wọ́n ń jàǹfààní owó yìí. Ṣé wá rí owó yìí tí ìjọba bá lè ná ní ọ̀nà míì yàtọ̀ sí pé wọ́n fi ń san subsidy, ó máa jẹ́ kí ètò ọrọ̀ ajé kó gbilẹ̀ sí. ọ̀nà wọn náà fẹ́ nà sí wọ́n ṣàní pé wọ́n san subsidy wọn báyìí àwọn agbọ́n pé palliative àárí palliative wọ́n fọ́n gómìnà ní 5 billion àwọn kan láwọn ò rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò tí òun yàn kan ti gbà èmi ò tí ì rí. ṣé ọ̀nà wo náà fẹ́ rí pé owó yìí ó dé ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn àwọn òṣìṣẹ́ gan fẹ́ dáṣẹ́lẹ̀ gbogbo ẹ̀ náà ń dà papọ̀ mọ́ra wọn báyìí. Ẹ ṣeun olóòtú, ṣé kí n má tàn yín, palliative kò lè dọ́dọ̀ gbogbo ènìyàn, ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì tó ṣe gbòógì tí ìjọba bá ṣe bíi kí a ṣe ibùdó ibi tí a ti máa fọ epo fúnra wa, eléyìí ni ààrẹ Bọ́lá Tinubu sọ wípé àwọn yóò ṣe. Ṣé rí owó subsidy yìí kò tí ì ṣe máa ná bẹ́ẹ̀ lóòótọ́. wọ́n kàn yọ pamọ́ náà ni. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà dẹ̀ máa ṣe ìṣirò ẹ̀. Ṣé rí títa ríro là ń kọlà, èmi tí mo sọ̀rọ̀ èmi ò gbé Dubai, mi ìdẹ̀ sọ wípé ìjọba tó wà ń bẹ̀ yìí wọ́n ti ṣe gbogbo ohun tó yẹ kán ṣe pé ó ti dá parawata, ṣùgbọ́n ṣíṣẹ̀ ń tẹ̀lé ní ètò ìjọba kò ń ṣe nǹkan tí wọ́n fi gìrìgìrì ṣe. Ṣé rí ìjọba tó lọ ibi táwọn ṣe dé, ìjọba tó wà ń bẹ̀ ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀kudiẹ ló wà tí àwọn bá pinnu láti máa tẹ̀síwájú báwọn ṣe bá nǹkan máa bàjẹ́, ọjọ́ ọ̀la àwọn máa bàjẹ́. Nítorí ẹ̀ làwọn fi gbìyànjú pé ókè o ẹ jẹ́ ká ṣe báyìí tí a bá yọwọ́ ìrànwọ́ epo yìí tí àwọn kan ń dápìn bí bá a ṣe jẹ́ bí mílíọ̀nù 250 ní orílẹ̀-èdè yìí, kí àwọn bí ẹgbẹ̀rún kan péré kan máa pín owó tí ó lé ní bílíọ̀nù dọ́là ní ọ̀nà ọgọ́rùn-ún. Ṣé rí pé lóṣooṣù òun ni owó ìrànwọ́ epo yẹn. Tẹ́ wá dẹ̀ rí tí ìjọba gbé àwọn ìgbésẹ̀ kan, àwọn kan náà máa wà tí wọ́n máa bá ìjọba jà. Irú pé ìgbésẹ̀ bíi báwo pé tí wọ́n bá gbé ìgbésẹ̀ kan ọ̀kan máa bá wọn jà irú ìgbésẹ̀ ọ̀gbìn. Inú àwọn tí wọ́n ń jàǹfààní owó ìrànwọ́ epo inú wọn ò lè dùn síjọba. Inú wọn ò lè dùn síjọba. Ohun àkọ́kọ́ nìyẹn. A nílò láti fún ìjọba tí ó wà níbẹ̀ yìí ní sùúrù díẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé wọ́n ṣe dáadáa. Sùúrù díẹ̀ bí mẹ́rin wọ́n wá láti oṣù kó ti lọ bí oṣù mélòó báyìí sìn kò tiẹ̀ wá sí dẹ̀rámì kankan. Ìyá Lata ní dọ́là wọn, ìyá oní kíná tó ń pè ná oní epo dọ́là wọn, onímọ́tò wọn ní dọ́là. Ṣé dọ́là lànà Nàìjíríà náà sọ ń pọ̀ ọ̀rọ̀ ajé àwọn ọ̀rọ̀ ajé wa ẹ̀ ọ̀nà wo palliative tó ń sọ ẹ̀ ó ṣàmàní ọ̀nà tó yẹ kó ìjọba jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn èèyàn gbogbo akọ́lòṣìṣẹ́ ìjọba. Ẹ ṣeun, ṣé tẹ́ bá wò sẹ́yìn nígbà tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tí ó ń búrẹ́kẹ́ gidi, ẹ máa rí i pé gbogbo ohun tí à ń lò lórílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ inú orílẹ̀-èdè yìí la ti ń ṣe, kò rí bẹ́ẹ̀ báyìí. Tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kan tí ó bá fẹ́ gbèrú, wọ́n nílò láti máa lo ohun tí wọ́n ń ṣe nílùú wọn, eléyìí là ṣe ń bì. À ń ṣe nǹkan ọ̀gbìn bí. Nǹkan ọ̀gbìn mélòó là ń gbìn? À ń gbìn rẹsì, à ń gbìn ata, à ń gbìn iṣu gbogbo ilé sọ pé wọ́n. Ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín. Ǹjẹ́ mọ̀ pé nígbà kan ìtayín wọ́n máa ń mú wá láti orílẹ̀-èdè òkèèrè wá sí orílẹ̀-èdè yìí. Wọ́n tẹ̀sọ́ pé wọ́n máa kó wọlé sìn pa. Ẹ̀yin náà o, ìtayín kò yẹ kó rí bẹ́ẹ̀. Láyé ìgbà kan wà tó jẹ́ pé àwọn iléeṣẹ́ ńláńlá wọ́n wà lórílẹ̀-èdè yìí. Kí ló fà á? Nítorí pé wọ́n ní agbègbè tí ó dáa tí ó rọrùn fún wọn láti ṣiṣẹ́ wà ní. Ṣùgbọ́n ìjọba tó wà lóde ó ṣẹ̀ débẹ̀ ni. Ó kéré tẹ̀sán sí pé kí ọ̀rọ̀ ajé tó lè gbèrú agbègbè àti ṣiṣẹ́ ó gbọ́dọ̀ rọrùn. Bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ rọrùn. Ó gbọ́dọ̀ rọrùn. Ó gbọ́dọ̀ rọrùn. Fún aráàlú àbí fún tó fẹ́ dáṣẹ́lẹ̀. Fún àwọn tó fẹ́ dáṣẹ́lẹ̀ ṣẹ́yìn tẹ́ bá fẹ́ dá iléeṣẹ́lẹ̀ sílùú kan sí tẹ́ ń lọ sílùú kan pé ókè mo ń lọ sí ìlú òkèèrè mo fẹ́ lọ dáṣẹ́lẹ̀ o. Ṣé tẹ́ bá délùú yẹn tí wọ́n ń jagun bẹ̀ àbí tí wọ́n ń para wọn àbí tí kò sí ohun amáyédẹrùn bí ọ̀nà tó dáa bí iná mọ̀nàmọ́ná, ǹjẹ́ yín lè ṣe okòwò yín níbẹ̀? Kò ní ṣeé ṣe. Tí kò bá sí okòwò ètò ọrọ̀ ajé ò lè búrẹ́kẹ́. Ohun táwọn èèyàn mọ̀ nìyẹn. Kò ń ṣe bí ètò ọrọ̀ ajé wa bó ṣe rí bó ṣe mẹ́hẹ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ ìjọba nìkan, àwa gan fúnra wa à ń fà. Ṣé
ṣé ok ẹ jẹ́ n ṣàlàyé nǹkan fún yín ṣé dọ́là là ń ná lórílẹ̀‐èdè àná dọ́là náírà nàní. àná dọ́là kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ dọ́là kí ló tí wọ́n máa sọ̀rọ̀ náírà ní Amẹ́ríkà reason ni wípé ìrèdí ẹ̀ ni wípé independent economy ni wọ́n ràn ètò ọrọ̀ ajé wọn kò fara pẹ́ ìlú kankan kò sinmi lélu kankan eléyìí làwọn ò fẹ́ ṣe tíjọba bá ní òkè o ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí o ẹ jẹ́ ká dẹ́kun àti máa ṣe nǹkan báyìí àwọn èèyàn ní rárá o kinní kan kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti tó ọmọ ọdún 250 years táwọn bá ti jù bẹ́ẹ̀ lọ ẹ wo bí wọ́n ti ń bàbọ̀ ṣé ẹ mọ iye ààrẹ tí wọ́n ti ní pọ̀ ẹ gbọ́ mi dáadáa mi sọ pé gbogbo nǹkan ti dẹrùn o àmọ́ ṣíṣẹ̀ ń tẹ̀lé ní ètò ìjọba o ọjọ́ tá a bá gùn kọ́ là ń kọrùn kò sí magician kò sí ẹnìkan tó fẹ́ pindán kankan bì kan ṣíṣẹ̀ ń tẹ̀lé ni tó bá dé sáà kan tí kò bá lójútùú àwa ké gbàjarè. pé bóyá bíi ká fún ìjọba ilé ní bí ọdún kan. nítorí wọ́n ti ẹ mọ̀ pé àwọn ètò ti wà tí ìjọba ti là kalẹ̀ tí ìjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti là kalẹ̀ wọ́n láwọn fẹ́ kọ́ ibi tá a ti máa fọ epo. ẹyẹ tó máa kọ́ ẹ jẹ́ ká ṣe ibi tẹ mẹ́nu bàyẹn tó bá kọ́ tán náà wọ́n ní tó máa fọ̀ jáde bíi 1.7 trillion 1.7 barrel ló máa ṣe àwọn táwọn orílẹ̀-èdè Nàìjíríà àti ju 200 million lọ ngba èyí mélòó fẹ́ pín 1.7 million. kò ń ṣe pé ó máa dẹ́kun gbogbo tá à ń dojúkọ yìí náà ó máa jẹ́ kó dínkù ni tá a bá ti ń fọ̀ ń bì ṣé nǹkan tí mò ń sọ tí tá à ń fọ epo ń bì ó máa jẹ́ kí epo yẹn kó tún surplus ju bó ṣe wà lọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni ohun tó ń fa tí ètò ọrọ̀ ajé wa tó fi mẹ́ẹ̀ ó pọ̀ ìjọba tó lọ wọ́n ti yáwó lọ bí ẹlẹ́rẹ̀ wọ́n ti yáwó. gbogbo rẹ̀ gbogbo ìjọba náà tó ti lọ náà ti yáwó. àmọ́ àwọn ló yáwó jù ìjọba tó lọ ló yáwó jù mi ìbàjọba tó lọ jẹ́ àmọ́ wọ́n yáwó ẹ wá rí nǹkan wọ́n pè nǹkan ní foreign reserve owó wa tó wà ní ilẹ̀ òkèèrè wọ́n ti ná gbogbo ẹ̀ pọ̀ kò yẹ kí nǹkan tó ń jẹ́ kí náírà kó máa fọ́ọ̀lù gangan nìyẹn ohun tó ń jẹ́ kí náírà máa ṣubú nìyẹn. bàbá Ọbásanjọ́ wọ́n ń jọ gbogbo gbèsè yẹn kúrò. a tún ti jẹ mí. wọ́n lẹ́yìn tí bàbá Ọbásanjọ́ kúrò láti gba Jonathan ọ̀nà gbogbo ètò wà nínú wọ́n sanwó wọ́n tún kówó síbẹ̀ nígbà wọ́n tán Jonathan débẹ̀ wọ́n náwó wọ́n tún yáwó wọn ò bá nǹkan kan ìjọba tó lọ náà lóun ò bá nǹkan kan àwọn eléyìí náà tọ́dé wọn ò bá nǹkan kan ṣé ọ̀nà láti má yáwó kọ́rọ̀ ajé wa kó lè búrẹ́kẹ́ ṣó wàṣà. a lè má yáwó ṣùgbọ́n ó máa pa wá lára díẹ̀ àmọ́ a máa láforítì ni. bí báwo. a máa wà self sufficient ni. tá a bá yáwó. tí a bá yáwó a máa reduce bẹ́ẹ̀ ìjọba yẹn fẹ́ ṣiṣẹ́. ìjọba máa ṣiṣẹ́ ohun àkọ́kọ́ ni pé a máa dín iye owó tá à ń ná tá a fi ń tukọ̀ ìjọba a máa dínkù cost of governance a máa reduce ẹ̀ ohun àkọ́kọ́ nìyẹn. àwọn tó wà ń bẹ̀ ṣé ó ṣeé ṣe. ó ṣeé ṣe. ṣé wọ́n lè ṣe é. ó ṣeé ṣe wọ́n lè ṣe é tí wọ́n bá fẹ́ ṣe é tí ó bá wọ́n ṣe cost of governance wọ́n máa reduce ẹ̀ iye owó tá à ń ná a máa reduce ẹ̀ iye ilé ìjọba tó wà wọ́n máa dínkù ilé ìjọba bí báwo. ilé ìjọba àwọn ètò ìjọba bíi kìnnì kan mínísítà kìnnì kan kìnnì kan. mínísítà fọ̀ kìnnì kan mínísítà fọ̀ kìnnì kan. a máa dínkù. dípò ká ní mínísítà méjì. àlèlẹ́yọ̀ kan. ṣé mínísítà kan wọ́n lè rí gbogbo 37 states. mínísítà kan lè rí. ó lè rí. mínísítà kan lè rí. ọ̀nà tá a fi lè rówó nìyẹn o. òun ló mú tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fi gbé ìgbésẹ̀ láti yọ owó ìrànwọ́ epo ibi tá a tún ti lè rówó nìyẹn tí wọ́n bá yọ ìrànwọ́ epo wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn amáyédẹrùn ohun àkọ́kọ́ wọ́n máa ní àǹfààní láti ṣe ọ̀nà wọ́n á ní àǹfààní láti dojúkọ ọ̀rọ̀ iná ṣé ẹ mọ̀ pé ìjọba tí wọ́n tó gbé sílẹ̀ fún wọn tí wọ́n bá ó lágbára ẹ̀ má yẹ ká sọ mí a gbọ́dọ̀ nípa ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ náà ká mọ̀ mẹ́nu lọ bẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kì í síbẹ̀ ọ̀rọ̀ nǹkan kì í sẹ́sẹ̀ ràgó bẹ́ẹ̀ ni èyí tó túmọ̀ pé a lè má rojú tú ọ̀rọ̀ náà rárá a máa rojú tú ẹ̀ ìyẹn tó máa gbé gbèsè tó tọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa wà positive a máa rí a máa rojú tú ẹ̀ ṣùgbọ́n àwọn aráàlú a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba nípa mímọ̀ ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ètò ìjọba. tán bá sọ jáde báwo ló ṣe fẹ́ mọ̀. wọ́n máa ń sọ ṣùgbọ́n wọ́n tún gbọ́dọ̀ máa sọ sí àwọn tí ó bá súnmọ́ ẹsẹ̀ kùkú ó yẹ kí ìjọba máa fún wọn ní àṣẹ kan máa fún wọn ní àṣẹ láti máa súnmọ́ láti máa sọ ohun tí ó ń ṣẹlẹ̀ fún ará ìlú.
kí àwọn tí àwọn tọ́jọ́ ń ṣèjọba pẹ̀lú ìjọba. bẹ́ẹ̀ ni kọ́ máa ní à. kọ́ máa lọ sí kọ́ lọ máa jábọ̀. bẹ́ẹ̀ ni à. irú àwọn ilé constituent àwọn ilé ìgbìmọ̀ aṣòfin sí. àwọn ilé tó ń ṣojú ilé ìgbìmọ̀ aṣòfin àwọn yẹn ló tún súnmọ́ presidency àwọn ilé máa ní à ibi tí a bá bọ̀ mí ṣùgbọ́n mi rò pọ́n ń ṣe àwọn nǹkan báyìí ibi tá a bá ṣe délé. àwọn aṣojú lọ́hùn-ún wọn ṣọ̀pọ̀ padà wá sí ibi tó ti yan wọn. àwọn míì máa ń padà ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń padà tán bá ti dé ibi kan. ó tún di lẹ́yìn ọdún mẹ́ta. ọ̀pọ̀lọpọ̀ wọn á tún wá padà ohun tó ń ba ìjọba jẹ́ nìyẹn. ṣé rí ìjọba gbọ́dọ̀ súnmọ́ aráàlú. ẹ jẹ́ ká wò báyìí à ń sọ nípa ọrọ̀ ajé pẹ̀lú àlàkalẹ̀ tẹ́ ṣe owó ìrànwọ́ epo tán yọ ló dá ilé ọ̀nà láti jẹ́ kí ó gbèrú ó tún níṣe pẹ̀lú pé káràlú kó fara dà ẹ tún béèrè ìbéèrè kan ṣé náírà lànà nàìjíríà ní àbí dọ́là àwọn ará ilé yìí náà ti gbọ́ oníṣẹ́ náírà ní àbí dọ́là mo ti bá yín dá inú pé náírà lànà nàìjíríà ètò ẹ tún sọ tó tún dàbí nǹkan tó yẹ pé àwọn èèyàn pé káwọn tó gbẹ ní í sọ ṣé kò rí nǹkan kan sọ nípa ọ̀rọ̀ afẹ́fẹ́ ìdáná ni a mọ̀ pé inú epo rọ̀bì gbogbo ẹ̀ náà ti ń jáde ṣùgbọ́n owó ìrànwọ́ epo náà yọ tafẹ́fẹ́ ìdáná oṣù agbẹnusókè lálálá ìyẹn náà ni ayọ̀ àtàbádà gbogbo wa náà ń jó dànù àti sọ́lá bala kan ní orí ètò bí wọn ìgbésẹ̀ tó fẹ́ máa gbé ẹ jẹ́ ká wò báyìí pé epo náà yọwọ́ lórí ẹ̀ ó ṣe wá di nǹkan tó yẹ pé tí gbogbo àwọn epo míì tó ní ṣe pẹ̀lú crude oil náà gbẹnu sókè. ẹ ṣeun yóò dáa fún yín pẹ̀lú ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ ṣe rí ohun àlùmọ́ọ́nì èyí tá a fi ń sọ̀rọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó ṣe pàtàkì jùlọ òun ni crude oil ṣe inú crude oil náà ti yọ gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn ohun tó bá ti lè bá epo rọ̀bì yìí ó máa bá gbogbo nǹkan tẹ́ ẹ dárúkọ eléyìí ló máa mú mi sọ eléyìí ṣe rí tí ètò ọrọ̀ ajé wa bá fẹ́ gbèrú a gbọ́dọ̀ diversify economy wa a gbọ́dọ̀ fojú síbi kan a gbọ́dọ̀ fojú sí gbogbo àwọn agbègbè tí a ti lè rí owó tourism wà ń bẹ̀ tourism tí àwọn ìlú kan tẹ wà tó jẹ́ pé. ìgbólówó nàìjíríà tán fi lè tán lè rìnrìn àjò àwọn afẹ́ wá síbẹ̀. lábẹ́òkúta wà ń bẹ̀ olúmọ àkọ́kọ́ nìyẹn òbùdù cattle ranch ó wà ń bẹ̀ ó pọ̀ tíjọba bá ṣe tán láti jẹ́ kíbẹ̀ kó gbèrú sí wọ́n lè ṣe tourism wà ń bẹ̀ agriculture wà ń bẹ̀ ọ̀gbìn bẹ́ẹ̀ ni ọ̀gbìn yẹn nígbà tí kí ọlọ́run fọrùn kẹ olóògbé Awólọ́wọ̀ nígbà tí wọ́n wà ní Premier Western Region owó kòkó ni wọ́n fi kọ́ cocoa house owó kòkó òun ni wọ́n fi ṣe free education owó kòkó ni wọ́n fi kọ́ first television station kò sí epo ń gbà ẹ̀ ẹ béèrè pé báwo náà ṣe. ẹ ṣe bí láwọn tó bá bàbá Awólọ́wọ̀ iṣẹ́ ẹnu ọ̀pọ̀lọpọ̀ wọn wà láyé èmi wà láyé nu wọn àwọn míì tó yẹ pé wọn bá wọn ṣiṣẹ́ tán dàgbà tán gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ ló wà nù ìjọba kí wọ́n adé tó yẹ pé gbogbo ẹ̀ fi ń wọlé báyìí. ẹ mọ̀ pé àwọn adarí wọ́n máa ń ní ìran jura wọn lọ eléyìí jẹun àkọ́kọ́ ìkejì ni pé nígbà yẹn ojú sì dúdú náà àti pé tó bá jẹ́ pé wọ́n ti ṣe àwárí epo rọ̀bì nígbà yẹn ni nǹkan ó ṣeé ṣe kí nǹkan bàjẹ́ náà nítorí àwọn ènìyàn òbílẹ̀jẹ́ ọ̀bàyéjẹ́ alájẹbánu ni wọ́n ohun àkọ́kọ́ nìyẹn ṣé rí ọ̀rọ̀ epo rọ̀bì ó pẹ̀lú nǹkan tó ń ba ètò ọrọ̀ ajé wa jẹ́. lọ́nà wà tí wọ́n pẹ́ tó máa ti kó lọ dọ́là náà fi kó wọlé. tí a bá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí a fi ń rówó lórílẹ̀‐èdè yìí ètò ọrọ̀ ajé wa máa búrẹ́kẹ́. bí ẹ ti sọ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tourism. bẹ́ẹ̀ ni ọ̀gbìn tourism limestone wà ń bẹ̀ bitumen wà ń bẹ̀ kóòlù wà ń bẹ̀ àwọn ohun àlùmọ́ọ́nì tá a lè sọdọ̀ owó náà lélẹ̀ ó ṣe jẹ́ wípé limestone náà wà ń bẹ̀ ó wà. yóò dà pé limestone náà fi ṣe cement àbí. bẹ́ẹ̀ni à ń ṣe náà ṣùgbọ́n bí cement gan-an òkè báyìí ló gbẹnu sí. ó yẹ wá wò ká wá dojú kọ àwọn ohun tí mo dárúkọ yìí bá ṣe dojú kọ epo rọ̀bì ká fún wọn ní agbára bí a ṣe fún epo rọ̀bì lágbára. ẹ̀yin náà ẹ máa dún nǹkan táwọn máa kó jáde ìlú yìí ó yẹ ká máa kó nǹkan jáde kó yẹ ká máa kó nǹkan wọlé ọlọ́run bùkún fún orílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ohun àlùmọ́ọ́nì là ní ṣùgbọ́n tó máa daṣẹ́ yìí sílẹ̀ torí ó dà mí lójú pé a ní nǹkan láti máa fi ṣe àwọn nǹkan tá à ń sọ yìí láti àwọn tó fẹ́ wá dá sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kí lè rò pé ó ń fà á tó yẹ pé wọn ò fi bẹ́ẹ̀ wá dáṣẹ́ sílẹ̀ ṣáfẹ́ sọ pé ètò ìjọba ló fà á ni àbí nǹkan tí kí ló lè fà á pé gbogbo nǹkan tá a kà sílẹ̀ a lágbára láti máa wà fúnra wa àwọn tó fẹ́ dáṣẹ́ pọ̀ pẹ̀lú wa láti máa ṣe kí ní tàn fún wa pẹ̀lú nǹkan tá à ń sọ. ohun tó ń tì ọ̀pọ̀lọpọ̀ wọn sẹ́yìn ni pé kò fi bẹ́ẹ̀ sí ohun tí ó máa ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ kí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe kó ṣeé ṣe ohun àkọ́kọ́ ni bí iná mọ̀nàmọ́ná ìkejì ní ètò ààbò
ìkẹta ni títì tó yọ kùlùkùlù tí kò bá sí ohun gbogbo wọn ó ṣe pàtàkì in fact ààbò ṣe kókó ṣé ibi tẹ́ ti fẹ́ lọ ṣe nǹkan tí ó jẹ́ pé ẹ̀ gbọ́ pé àwọn ti jọ àdó olóró ń ṣe kíní àwọn èèyàn sá sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló máa lọ nítorí ẹ̀ mo fi ní ìjọba tó wà lóde yìí wọ́n nílò láti fún wọn ní sùúrù díẹ̀ ká gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe nítorí pé gbogbo àwọn ètò tí wọ́n là kalẹ̀ ó jẹ́ àwọn ètò tí ó mọ́gbọ́n wá ètò tí ó nọ́pọlọ ní nítorí ẹ̀ ní a gbọ́dọ̀ gbóṣùbà fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí tí igi kan dágbó ṣe àwọn nǹkan náà tí wọ́n lẹ́yìn tán fi ṣe dé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni eléyìí ni tá a bá fún wọn ní àǹfààní díẹ̀ láti jẹ́ kí àwọn ohun tí wọ́n gùn léyìí kó láṣeyọrí ìyípadà rere máa wà. ṣùgbọ́n kò sí ìdánilójú pé epo rọ̀bì tó bá di púpọ̀ ó lè di bóyá bíi 50 naira per litre sí wọn. kò lè di 50 naira kò lè dà bẹ́ẹ̀ mọ́. epo rọ̀bì ò lè wálẹ̀ mọ́ òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ lórí ètò fáwọn ará ilé ṣùgbọ́n àwọn èèyàn máa rówó rà. a máa rówó rà á irú àwọn bitumen gbogbo tẹ́ dárúkọ yẹn tàbá ní ká gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti máa fi ṣe àwọn nǹkan yìí lórí ká máa wá kùsà láti máa jẹ́ kí ìgbélárugẹ kó wà àwọn tó máa ṣe kú mọ́tò yìí ná gbogbo ẹ̀ òkè òkun náà ti tún máa wá ṣé kò tún ní kó wàhálà báwọn èèyàn pé owó tó ti dé ẹ láti gbé léyà kó wá káwọn pín láàrin ara wa. ìyẹn náà tó wà àmọ́ ó ní í ṣe pẹ̀lú ètò ìjọba bí àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí ìjọba bá là kalẹ̀ tí ìjọba bá ṣe tán tán bá fi àwọn ìlànà kan kalẹ̀ ó máa le fún àwọn ènìyàn láti jíó láti lè ṣe màdàrú. ṣé ẹ lè dá arúgbó arẹ́kọ ìyọ̀kan náà àwọn ìlànà àbí méjì. àwọn ètò náà ni ètò ìjọba ni ẹ jẹ́ n pè níbi policy wọ́n lè pè mo lè pè níbi policy ṣé mọ̀ pé àwọn nǹkan kan wà ń sọ pé ní àwọn ìlú kan ẹ lè ṣe ẹni tó bá ṣe ó ti mọ punishment ẹ ìjìyà ẹ ó ti mọ wọn ń yí padà tán bá ti rí pé ẹni ẹ jẹ̀bi ìjìyà tán máa fún mi Nàìjíríà náà máa dé ìpínlẹ̀. iléeṣẹ́ ààrẹ ò lè ṣerú ìpínlẹ̀ irú ìjìyà bẹ́ẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin ló máa mú nǹkan bẹ́ẹ̀. ilé ìgbìmọ̀ aṣòfin ó wá kù sí wọn lọ nítorí ẹ̀ ló fi jẹ́ pé ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn máa ń bú iléeṣẹ́ ààrẹ ṣùgbọ́n wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ àti ilé ìgbìmọ̀ aṣòfin ló ti ń wá. ó ti wá. iléeṣẹ́ ààrẹ tí iléeṣẹ́ ààrẹ bá ní ẹ jẹ́ ká wo mo fẹ́ jẹ́ kí gbogbo àwọn tó ń lọ sí iléèwé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè kan máa sanwó iléèwé rárá ilé ìgbìmọ̀ aṣòfin lè sọ pé rárá wọ́n lè sọ pé rárá wọ́n á dẹ̀ mú èdè wá wọ́n á fún wọn ní reason tí ò fi lè ṣeé ṣe kí láàrẹ fẹ́ ṣe ààrẹ náà wà subjected sí decision house wọn ò lè pinnu wọ́n ní agbára láti ṣe àwọn nǹkan kan ṣùgbọ́n agbára wọn wà restricted tí ò sí lábẹ́ òfin wọ́n lè lo agbára wọ́n lè lo presidential power. ìyẹn lórí pé state of emergency wọ́n lè lo veto power wọ́n máa ń lò. ṣùgbọ́n kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n á ní kò lè ti fẹ́ mọ́ jáde. Adàfún ìwọ́n ní torí kò lè ná kọ́bọ̀ láyé pé ilé-ìgbìmọ̀ aṣòfin. ilé-ìgbìmọ̀ ayọ́ fọwọ́ sí ẹ ti rí ohun tó ṣẹlẹ̀ ní ṣe rí ètò ìṣèjọba ó jẹ́ ohun tí orílẹ̀-èdè wa a ṣe ń dàgbà ní developing country ni wa nítorí ẹ̀ nígbà tí mo ka nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó ti ń ṣe dáadáa mo rò pé ibi táwọn náà ti ń bẹ̀rẹ̀ ṣe rí Singapore àti Singapore ó ní leader wọn nígbà tí wọ́n gba òmìnira ó sọ pé ókè o òmìnira láti gbà yìí àmọ́ tá a bá continue bí wọ́n ṣe àwọn tó kó wa lẹ́rú tá a bá continue bọ́n ẹ ṣe a lè rọ́nà lọ wọ́n ní ó yá ẹ jẹ́ ká ṣèpinnu pé gbogbo nǹkan tí a fẹ́ máa lò nílùú ìlú wa láti fẹ́ máa ṣe gbogbo nǹkan tá a fẹ́ máa jẹ ìlú wa láti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ náà ní India Mahatma Gandhi gbogbo nǹkan tó ń lò gbogbo ìlànà táwọn tó kó wọn lẹ́rú tán fi lélẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ṣe mọ́. ó rọrùn fún wọn láti ṣe bọ́ ṣó ṣe ó lè rú ẹ̀ kò rọrùn lórílẹ̀‐èdè Nàìjíríà. ó ṣeé ṣe. nígbà yẹn lọ́hùn ẹnu oníkálukú ti fẹ̀ báyìí Òkè Ọya ló ń fẹ́ lọ Òkè Ọya ní tí wọ́n bá fẹ́ lọ kọ́ máa lọ àwọn dá dúró àwọn oníyí orúkọ padà kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ìlà oòrùn ló ń fẹ́ lọ ìwọ̀ oòrùn lọ pé àwa náà fẹ́ lọ àwọn gbogbo àwọn adarí ìgbà tó máa gbòmìnira náà jọ fẹ́nu sọ̀rọ̀ ọrọ̀ ajé wa rú gọ́gọ́ gbà náà wọ́n fẹ́nu kò lórí nǹkan kan kò ní ṣé ẹ fẹ́ sọ pé bóyá ètò ìṣèjọba wà sí ló fà á tí ọrọ̀ ajé wa tó fi dẹnu kọlẹ̀. ó wà lára ẹ má jẹ́ ń tàn yín nígbà tẹ́ ń sọ yìí Nàìjíríà àti ìbẹ̀rẹ̀ sí ní
ṣe irú ètò ìjọba yìí ìgbà yẹn regional system là ń ṣe regional system ìgbà yẹn la ní prime minister tí Alhaji Tafawa Balewa tí wọ́n jẹ́ adarí orílẹ̀-èdè ńgbà yẹn a dẹ̀ ní regions a ní western eastern àti northern region so regional system yẹn oníkálukú ló ń tukọ̀ agbègbè ẹ̀ ṣùgbọ́n a wá ní central government ṣe rí central government yìí òun ni wọ́n wá ń jábọ̀ fún so ó easy kò ń ṣe pé akólúrú pọ̀ mọ́ ṣàpà àwọn ń try láti jẹ́ kán match papọ̀ ẹ ti understand nǹkan tí mo ń sọ nígbà yẹn Yorùbá dá wà Ìgbò dá wà Haúsá dá wà ọ̀rọ̀ ara wọn yíra wọn ṣùgbọ́n nísìn ṣàfẹ́lẹ̀ sọ pé kákan fi ṣètò ká ṣèrè lórí ètò a fẹ́ sọ pé federalism tàbí federal system of government ó kó bọ́rọ̀ ajé wa. bẹ́ẹ̀ni ó kó bá torí àkọ́kọ́ ó ń jẹ́ ká máa náwó tó pọ̀. ẹ sọ pé tó ìṣèjọba wa agbọ́dọ̀ dínkù ó ń jẹ́ ká náwó tó pọ̀ òtítọ́ ọ̀rọ̀ ní kéèyàn máa sọ̀hún federalism presidential system of government ó ń jẹ́ ká náwó tó pọ̀ ohun àkọ́kọ́ nìyẹn ní regional system ànáwó tó yìí owó dẹ̀ wà ń gbà yẹn o owó dẹ̀ tún ti pọ̀ tó yìí nígbà yẹn o ṣùgbọ́n àtúnpọ̀ tó báyìí ṣùgbọ́n nígbà yẹn ìwọ̀nba owó tí oríṣiríṣi gbogbo àgbègbè ní ó tó ná ẹ̀yin náà wá dúró nǹkan tí olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe. tọ́ra ní ó dàbí oúnjẹ adarí tó ní àfojúsùn. bẹ́ẹ̀ni ṣé wàá ní nísìnyí báyìí sìn tí ojú ti là ẹnu ti fẹ̀ oníkálukú sọ pé àwọn míì sọ pé presidential yìí o òun ló dá òun ló ṣe kinní ṣùgbọ́n tá a bá wò tá a bá fojú ṣùnùkùn wò á rí wípé à ń náwó tó pọ̀ ńbẹ̀. lórí ètò Ká Sálàyé lẹ́nu ẹ ti gbọ́ látẹnu àlejò wa wọ́n ní pé ọ̀rọ̀ bá ṣe ń ṣèjọba ó jẹ́ nǹkan tó kó bá ọrọ̀ ajé wa ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà ọ̀nà àbáyọ tí wọ́n wà làkàlẹ̀ lọ́lọ́kùn òjọ̀ kan pé tá a bá mójú kúrò lọ́rọ̀ ti ọ̀rọ̀ epo dé ká bójútó àwọn ẹ̀ka bòmíì bá ṣe dàyà kọ́ tọ̀rọ̀ epo tá a bá dàyà kọ́ ti ọ̀rọ̀ bítúmẹ́ǹtì ní o ọ̀rọ̀ ọ̀gbìn ní o ọ̀gbìn náà ti ń pariwo jù ú sìn pé tá a bá dojúkọ àwọn ẹ̀yà abala bòmíì ìyẹn ìrìn àjò afẹ́ yí pé bá ṣe dojúkọ tepo a rí pé ọrọ̀ ajé wa arúgọ́gọ́ wọ́n wá sọ̀kan tó dàbí pé yóò nira díẹ̀ káwọn èèyàn tó lè gbàgbọ́ ó ní pé wọ́n ní cost of governance pé kán dínkù kí mínísítà ò jẹ́ yọ̀ kan mo béèrè pé ṣé mínísítà kan lè rí gbogbo 36 states tán ọ́ ló ṣeé ṣe èmi ò mọ̀ bóyá gbà míì tó bá tún darapọ̀ lérò tó wọn ṣàlàyé ẹ̀ tó ń sọ pé ó ṣeé ṣe kò ṣeé ṣe ó kù sọ́wọ́ èmi àti ẹ̀yin tó ń sọ fún wa ní pé ká ní sùúrù fún ìjọba tó wà lóde òní lẹ́yìn ọdún kan àlùbá bẹ̀rẹ̀ sí ń pariwo láàrin ìṣẹ́jú kan ẹ bá dágbére fara lé. ẹ̀yà ilé ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń wo Kaftan TV o àjíǹde á máa jẹ́ yín o àtún máa wá lọ́jọ́ mi lórí ètò pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣe tàpé yìí tẹ̀ jẹ́ wa wọ́n ní ká máa mọ̀ ilé agbára ó dìgbà kan náà. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a tún máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. Ká Sálàyé.